ẹ tún wá gbọ́ àṣírí mìíràn ó sẹ́wọ̀n pé àwọn olubi yìí tún ti ń dúnkokò mọ́ Yomi Fábíyì lórí pé ó ń pè fún ìdájọ́ òdodo lórí ikú Mohbad. ẹ wo ẹ fọ́lù mi fún more update ó yá ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀ àjọmọ̀dé ló ń sọ̀rọ̀. nígbà tó tún yá mo ní nọ́mbà wo ni wọ́n fi mẹ́sẹ̀gì ẹ̀ èmi kò ṣètò àti fèsì wọn máa jáde sí títí mo lè jáde sí títí nígbà tó máa di nọ́mbà báyìí ó ṣe ń sẹ́ndì nọ́mbà sí mi lọ́tún sọ fún pé máa tún sẹ́ndì mẹ́sẹ̀gì pé torí pé ó máa padà kó bá rẹ̀ arábìnrin ó tún sẹ́ndì nọ́mbà wa sí ẹni ohun tó ń wá kó máa rí àwọn bọ́ìsì wá ti wà ní ẹ́sítẹ̀tì ó yẹ ìjọba lọ́bẹ̀ mo dẹ̀ sọ fárábìnrin yẹn mo ní don't worry gbé mi wọ ibẹ̀ kú o máa tún tẹ̀lé mi wá náà jẹ́ kó jáde kó wá pé yóò fẹ́ yìnbọn ni o ó yóò fẹ́ fi mi lọ́rùn jẹ́ kó sì ṣùgbẹ́ mi náà èmi náà fẹ́ fún àwọn wọlé ni. So it's not easy to put your life on the line for that. Ṣé mo yẹ kí ẹ máa sọ fún àwọn èèyàn tó máa tẹ̀lé ọ̀rọ̀? Ẹ máa wá tó tẹ̀lé mi lọ. Bọ́dá Yomi, ẹ má wọrí, èmi àti yín máa sọ̀rọ̀. So tábà. See, these are serious and heavy shit. Tí kọ̀kọ́ bá ṣe mí, àbí tó bá ṣe sọ́ọ̀sì mi yẹn, àwọn gbogbo àwọn tó wà nù lé ní àsìkò tí mo bá lè kú yẹn, wọn ò gbọ́dọ̀ yé. They should be held responsible. And the security estate yẹn. Bọ́dá Yomi, ẹ jẹ́ kí sáré confirm kọ̀kọ́. Ẹ jẹ́ kí sáré confirm. CCTV estate yẹn. Ẹ jẹ́ kí sáré confirm kọ̀kọ́. No, lọ́wọ́ yín mo ti fẹ́ confirm kọ̀kọ́. Bọ́dá Yomi mo fẹ́ confirm CCTV tó wà nù ilé Mohbad àti tìta inú central kinní kan ló lọ. Àbí? Tó yẹ ní kẹ́lọ́ corroborate ní tó ṣẹlẹ̀ ní pé evidence pé ibi tó lọ gangan yẹn central yẹn ni mo kọ́kọ́ fẹ́ gbà lánàá. Wọ́n fi wá da gbogbo ẹ̀rú fún yín. Ṣẹ́gẹ́ kìíní, ó ti wò pé ó jẹ́ kí n lọ yá owó yẹn. Ẹ níyà. Màá gbé owó yẹn lẹ́ẹ̀kẹ́ni yẹn. Àṣé ẹni tá ti ẹ lọ bèrè kan lọ́wọ́ ẹ̀gbọ́n ọ̀tá ni. Ẹni yẹn gangan ni mi wá tí ìwà àfojú kan. Kó má jẹ́ pé ẹni yẹn tó ti book mi ta fẹ́ meet, òun gan ló mú ṣẹ́ nílẹ̀. Láìpẹ́ ẹni yẹn ó wà ìdẹ́jà. Èmi mo ti wà láàrin lánàá yẹn mo ti wà láàrin fún yẹn. Mo ti wò pé whatever it is, mo kàn láàrin mi àti mo mẹ́sẹ̀gì bàbá Mohbad, mo dẹ̀ mẹ́sẹ̀gì àbúrò mi, ọmọ ìyá mi pé nǹkan tó ṣẹlẹ̀ rèé. Whatever tó bá ṣẹlẹ̀ lẹ́yìn ilé tẹ́lá gbúrò pa mi wọ́n no pressure because while I was going to go risk tí mo fẹ́ gbá kí n sọ fún yín òun ni pé nígbà tẹ́ni ẹ ti ń bọ̀ ó máa dúró síwájú estate ẹ̀ ibi tẹ́mi wà last sim location mi mo fẹ́ yọ sim card mi méjèèjì tí bá dẹ̀ sim card mi méjèèjì I'm off radar mi ìgbọ́dọ̀ fílẹ̀ nu phone wọ́n sì lè máa track mi lára àwọn tó náà pẹ̀lú àmì náà wọ́n try afẹ́ mọ bóyá lọ mi fún wọn ní information at the end of the day they were able to call my WhatsApp. So Jọba mi yẹn sọ pé ọ̀dọ̀ ń kọ́ pé ọ̀dọ̀ mi bí kò ṣe ń bọ́lẹ̀ sọ́dọ̀ mi ni wọ́n rí. Mo dẹ̀ wo WhatsApp mi